Hmm. A kú ọdún tuntun lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè lórí ètò àwùjọ wa One Religion ó máa san wá sówó á san wá sọ́mọ á san wá sí àlàáfíà. Bó tiẹ̀ jẹ́ pé gbàsgbòs ní gbogbo àwọn èèyàn fi bẹ̀rẹ̀ ọdún tuntun lágbára Ọlọ́run a ó tún rópin ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ọ̀rọ̀ kan ló ṣe mí ní kàyéfì ló dẹ̀ dùn mí ló dẹ̀ nítorí ó pẹ́ tí mo ti ń advocate fún anything that has to do with parents. Queen Mother Ìyábọ̀ Òjó fídíò tẹ̀ ń wò lókè yìí nígbà tó sọ pé òun ni president general Queen Mother torí pé Ọlọ́run mú òun kó ń ṣe àṣeyege lórí àwọn ọmọ. Ṣé ẹ rò pé kò mọ nǹkan tó ń sọ ni? Ìgbà tí mo wá rí lórí péjì kan táwọn kan kàn dá ìpè bolẹ̀ fún ìdílé wọn àtọmọ wọn àti gbogbo nǹkan tán ní torí mo sọ pé kò ń ṣe Queen Mother tí gbogbo ayé ń gbàdúrà fún tí Ọlọ́run yọ́nú sílẹ̀ ń ṣépè fún. Àgàgà ẹ̀yin ọkùnrin. Nǹkan tí mo ṣe tó fẹ́ sọ̀rọ̀ yìí ni wípé kí la fẹ́ gangan? What exactly do we want? Gbogbo wa lápánupọ̀ là ń sọ fún àwọn èèyàn pé tílé ọkọ bá ti di nǹkan tó fẹ́ gbẹ̀mí ẹ̀ ó dà kúrò ń bẹ̀. Tílé ọkọ bá ti di pé ó fẹ́ sọ àwọn ọmọ ẹ̀ di motherless or fatherless irú ọkọ àbí ìyàwó bẹ́ẹ̀ it's not worth keeping, it's not worth fighting for. Gbogbo wa lájọ wà ń bí ńgbà tí woman tó ń kọ èékú èlé and so many of them tó ń pa ẹ̀ they have pied. Tẹ́ ẹ̀ lè rí wọn mọ́ láíláí Ọlọ́run ló mọ nǹkan tí àwọn ọmọ woman ń go through lọ́wọ́lọ́wọ́ báyìí. A dẹ̀ sọ so ìgbà tí Queen Mother máa sọ story ara ẹ̀ ìgbà tẹ́yìn gan gbọ́ story yẹn tó jẹ́ pé ọkọ gan ò lè bọ́ síta pé kò rí bẹ́ẹ̀ ṣé ara ò ta yín ni? Nǹkan tó dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó má dùn mí fún ẹ̀yin èèyàn ni wípé ẹ kàn fẹ́ ọkọ ni ẹ kàn fẹ́ ìyàwó ni it's not because you have love for them. Nǹkan tẹ́ ẹ ní fún wọn ò ní pé mo fẹ́ bímọ mo fẹ́ káyé orí pé mo ṣáà níyàwó mo fẹ́ ṣe kinní nǹkan tẹ́ torí tó bá jẹ́ ìfẹ́ gidi ni ìfẹ́ gidi lẹ̀ ní síra yín ni ẹ̀yin tẹ́ ń pera yín ní lọ́kọ láya yìí ẹ bá ti má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Secondly nǹkan tí mo tún rò lórí ọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé at times a máa ń fi ọ̀rọ̀ jomi tó rọrùn lórí àwùjọ wa yìí ni. Tí gbogbo wa tá a bá panupọ̀ àtẹ̀yìn tẹ́ ṣe wà married for now torí marriage ti wá dàbí ikú báyìí tó jẹ́ pé mọ̀kànmọ̀kàn ni ó kàn kọ́ everybody ni. Lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ ọdún yìí ní divorce àbí so àìmọye divorce tá a ti tún rí. Ìdí tó fi ń ṣẹlẹ̀ màá yànnà mẹ́ẹ̀ tó bá yà. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́tí ẹ̀ sọ pé wà lé ọkọ ẹ̀yin ló yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí máa advocate fún àwọn single mother single parents single father. Torí kó má di pé ó kàn yín ná. Ṣé rí tá bá ń sọ̀rọ̀ yìí sí gbogbo àwọn tó ṣì wà lé ọkọ tó sì rò pé èmi nìkan lọ́kọ mi ń fẹ́ we are married kíní kan ọ̀rọ̀ yìí kò ní mí nílé tí wọn torí kò ìkàn wọn. Ó dàbí àwọn kan ni bẹ́ẹ̀ ṣe ń wò wáyé sí tẹ́ bá gbọ́ pé àwọn kidnap àwọn èèyàn kan níbì kan wá gbọ́ ìyá wọ́n lè fẹ́ gba 400 odindi ọba wọ́n fẹ́ gba 450 million wá gbọ́ ìyá ojú bẹ́ẹ̀ lọ. Ẹ ní repost ẹ ní jó tayé lára ẹ̀rọ ọmọ ọlọ́mọ tó máa kidnap ẹ ní jó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìgbéyàwó yìí ọ̀rọ̀ àwọn single mother bó ṣe yẹ kó rí lára yín nìyẹn. Ó yẹ kó ta yín lára ó yẹ kó kan yín lára ó yẹ kẹ́ wò ó pé àwọn tó ṣẹlẹ̀ sí yìí ẹ fi rora yín wò àgbàdúrà ibi fún yín pé kẹ́ ẹ bọ́ síta kúrò lábẹ́ ọkọ yín àbí kí ẹni tó ti níyàwó lé tẹ́lẹ̀ kó wá dá láìní kó ń ṣèyẹn là ń sọ. Bọ̀ ẹ fi tara sí gbogbo eléyìí tẹ́ fi ń ṣépè fún ìrandíran yín torí pé èèyàn kan torí pé Queen Mother sọ pé èmi ni president single mother kò wọ́ ọ̀tẹ̀ tẹ́ ẹ bá wo Queen Mother yẹn dáadáa you can't call her even a single mother because láti ìgbà tó ti ń fẹ́ pọ̀lọ́ if you check her hand her fingers I mean wedding ring wà ń bẹ̀ ó kàn mọ̀ọ́mọ̀ má gbé sáyé ni òun àti pọ̀lọ́ they are together àwọn ti sign forever so irú èèyàn bẹ́ẹ̀ yẹn bá wá ń jáde tó ń sọ pé òun ni president single mother ìwọ tó wà nílé ọkọ tó yẹ kó support yín sìn ẹlẹ́yà ló ń ṣe ọkọ single mother ní alẹ́ ń ṣe lẹ́lẹ́yà ẹ wá bẹ̀rẹ̀ sí í ṣépè ó ti ẹ̀kọ́ kan bóyá àfọ àbí kí ló lóun jẹ́ lórí TikTok kò sí nǹkan tí òun fẹnu jábọ́ sí. Orí péjì ni mo wà tí mo rí oní 31 years old 32 years of marriage tán dẹ̀ divorce tí ò sí nǹkan tó lè so wọn papọ̀. You are just 10 years 5 years kíní kan in marriage and o rò pé àbákú laṣọ ìwúrẹ́ òótọ́ ni o àdúrà tá à ń gbà fún yín nìyẹn. Níwọ̀nba ìgbà tẹ́ ẹ bá ti ń ṣe àyàn àwọn tó wà ń ta pé kọ́lọ́ Olódùmarè má dùn wọn nínú kọ́lọ́ má bá wọn gbẹ́rù wọn ẹ̀yin méjì ń gbẹ́rù ẹ̀ tí ì rí gbé. Obìnrin nìkan wá dágbé gbogbo ẹrù yẹn Ọlọ́run dẹ̀ wá bá ṣe ó gbé dórí ó sọ láyọ̀ àti àlàáfíà ṣé kò tọ́pẹ́ sọ̀rọ̀ Queen Mother ò tọ́pẹ́ ṣé tí yín bá rí bẹ́ẹ̀ ṣé ẹ̀ ní dúpẹ́ ẹ̀yin gan tẹ́ wà married táyé àwọn ọmọ yín bá dà bẹ́ẹ̀ yẹn ṣé ẹ̀ ní dúpẹ́ ni. Ẹ wá bẹ̀rẹ̀ sí í ṣe pé olórí burúkú ẹ ṣàmọ̀ pé èpè ilá òkè mágbìnrin èpè yín ò lè mú Queen Mother one thing that I know because nǹkan tó ń ṣe ó ń ṣe genuinely Ọlọ́run dẹ̀ rí ọkàn ẹ̀.
ṣe bí nígbà tí ọwọ́ ẹ̀ kú kí ló ṣẹlẹ̀? Kò ń ṣe pé àwọn tó ti ní patí lẹ̀ mo ní kọ́ má ṣe, àwọn tí ò ní patí lẹ̀, àwọn tó gbórí wọ patí oní patí tí ò kàn wọ́n gan tó gbórí ọwọ́ ẹ̀ ti kú ó ti lọ ti ẹ̀ nìyẹn. Bí ilé ayé ṣe rí nìyẹn, kó dé yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ ká máa ṣàárò ara wa ni, torí mọ̀kànmọ̀kàn kò sẹ́ni tí ò ní kàn, kọ́lọ́ má jò kàn wá kíákíá ni. Ilé ọkọ yìí kò gbà pé kẹ wà ń bẹ̀ kẹ wá máa ṣẹnu yánmọyànmọ́ ń bẹ̀ kẹ wá máa ṣépè fáwọn tó jẹ́ single kó ní kó okay. As of the time tí May Edo ṣe ṣẹlẹ̀, ṣé ẹ méyí àwọn divorce tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Ó kan ti Annie, ṣe bẹ́ẹ̀ rí bóun náà ṣe ṣẹnu yánmọyànmọ́ níbi interview kan pé I'm a married woman and I intend to keep my marriage kíní kan ló ṣe kíní kan tó rojọ́ níbi ṣé celebrity housewife. Ṣé ó mọ̀ pé òun náà máa padà di single? Kò ń ṣe pé kò sì lè marry. Ṣé ó mọ̀ pé òun náà máa padà di single? So gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀kúsọ. Kí ló ń pè Queen Mother tó ń sọ nǹkan tó ń sọ yẹn. Ó kàn ń sọ to support, láti support àwọn single mothers. Láti mọ̀ pé iṣẹ́ ni wọ́n ṣe tó ó ti ṣe rí. Ó kàn Mercy Aigbe tẹ́ ń wò yìí. There was a time she was a single mother. I interviewed her personally. Nígbà kan rí, nígbà tí mò ń ṣe àwùjọ wa behind the scene. I went to a location of, I think Ogede location or something. Mo dé interview her. She spoke to her length. Ó sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ó jẹ́ kí orí èèyàn wú pé òun ò lè bá wọn bú single mother láyé because ó ti experience it. Must you experience it before kẹ́ tó máa support àwọn single mother? In a nation tí àwọn single parents bá ti ń jìyà, tí oríṣiríṣi ẹ̀gbin ń kàn wọ́n, nation yẹn ò kì í strong. Because gbogbo ọmọ tẹ́ ẹ dà sílẹ̀ fún èèyàn kan yẹn, ìgbà tí èèyàn ò bá lè ṣe mọ́, ó máa drop gbogbo responsibility yẹn, ọmọ àwọn máa fight nígbà tí ò yẹ kó fight fúnra ẹ̀. And 70-80% of them will get it wrong. So how can we have a better nation? Until you people start supporting them. Until you people know, pé kéèyàn kan ti ẹ̀ dìde pé okay, ẹ̀yin single mother, this is the association for you. Kí lẹ fẹ́ ṣe? What do you know how to do? How can we enhance you? This is a job of even a governor or a wife of a governor or something like. It doesn't matter pé ṣe lo divorce about divorce because it can happen to anybody. Ẹ̀yin náà lẹ sọ pé okay o, ẹ má kú sílé ọkọ tó fẹ́ pa yín o, ẹ má jẹ́ kí ìyàwó gbẹ̀mí yín o, tá dẹ̀ oríṣiríṣi tó dẹ̀ ń pa ẹ̀ síbẹ̀. And when they decide to say okay, let me stay, let me look for a way to stay alive for my children, ẹ tún bú wọn, ẹ tún sọ̀rọ̀ òdì sí wọn. Ẹ rí most of them ń sìn wọ́n bẹ̀rẹ̀ sí ń já ọkọ̀ ilé gbà, olúkálùkù bẹ̀rẹ̀ sí ń wá dé orí by force by fire. Ṣé yẹn lẹ fẹ́?